ẹ̀yin ènìyàn mi ẹ kú ilé làákàrà lé o, ẹ káàbọ̀ lákẹ́ni ó bá bọ̀ lájò níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Mo fi jẹ́ kó yé yín pé etí tẹ́ ẹ fi gbọ́ wa kò ní di o, bákan náà ojú tẹ́ ẹ fi rí wa kò ní fọ́, àwa láò bá wá o, ẹ̀yin náà láà máa bá, ikú kò ní wá gbéṣẹ́ o. Tó ẹ̀yin ènìyàn mi, mo máa tún ti mú ìròyìn kan wá o, ìròyìn tó jẹ́ wípé ó tún ti ṣẹlẹ̀, ìròyìn tó jẹ́ wípé irọ́ àti àmọ̀ọ́tọ́ nínú irọ́ wọn mọ́ báyìí. Ẹ wo ìròyìn eléyìí ó ti ń di tàtà wọ́n ti ń yin tàtà káàkiri báyìí o. Àwọn wo ni o? Ṣé ẹ fẹ́ gbọ́? Ẹ jẹ́ kí n sáré mú news yẹn fún yín torí tálẹ̀ǹtì òfófó ni mo ní. Àwọn ọmọ ogun Nàìjíríà ni o, wọ́n tún ti pa èèyàn o, wọ́n ti pa èèyàn. End bad government. Báwo la ṣe fẹ́ end the bad government tẹ́lẹ̀ ṣe ń pààyàn? Now àwọn ọmọ ogun Nàìjíríà ti pa èèyàn o, yes wọ́n ti pa èèyàn because eléyìí tí wọ́n ṣe yìí gan-an kò sí bó ṣe fẹ́ sọ, no kò sí irọ́ tí wọ́n fẹ́ pa because àwọn ọmọ ogun Nàìjíríà, ìyẹn Nigeria Army confirmed mistakenly killed 16 years old boy protesters. Nigeria Army confirmed mistakenly killed 16 years old boy protester. Hey, ṣé ń gbọ́? Ṣé rí bí mo sọ pé wọ́n ti mú rẹ̀? Báwo ló ṣe lè ṣe mistakenly? Ṣé mọ̀ pé lọ́jọ́ sí ṣe rí àwọn Nàìjíríà yìí, àwọn ìjọba wọ́n ní style àwọn òyìnbó rí bú tó máa fi mú wa. Ṣé mọ̀ pé nígbà tí wọ́n ní wọ́n pa ọlọ́pàá kan ní kinní gbà yẹn, ní Kánò gbà yẹn, ìgbà tó máa wọ́n ní miraculously ọlọ́pàá yẹn jí. Now mistakenly protester ilé náà kú. Kí ló dé tí ò fi miraculously kó fi jí? My people lamba níjọ. Ẹ wá gbọ́ tó tún ṣẹlẹ̀ báyìí. Ẹ jọ̀ọ́ ṣé mọ̀ọ́mọ̀ ló fẹ́ jí, àwọn mọ̀ọ́mọ̀ ló fẹ́ jí òkú ọmọ tó ti kú o? Àbí kí ni kí ẹ bí àwọn yẹn sọ? Yes, torí ẹ pa ọmọ èèyàn kan náà ni wọ́n pa, tọmọ tó tún jáde pé kó tún lọ fi ẹ̀hónú hàn. Ṣé ẹ̀ṣẹ̀ wà nínú pé kó jáde kó lọ fi ẹ̀hónú hàn pé ebi ń pa wá nílùú o, ìyà ń jẹ wá nílùú o, ìlú wa ò lọ déédéé o. Now ṣèbá sọ wípé àwọn kò fún àwọn aláàpẹ káwọn ẹlẹ́ṣọ́ ààbò kó dáàbò bò wá ni, wọn ò ní kó pa wá. Ṣùgbọ́n Nigeria Army àwọn ò dáàbò bò ìlú o, pàápàá ní níṣe ni wọ́n tún yìnbọn fún ará ìlú. Ẹ̀yin ènìyàn mi, ẹ wo Yorùbá nation wa la fẹ́, Yorùbá nation wa ló lè ṣe. Ìdí tá a fi ń pariwo Yorùbá nation wa lélẹ́yìí o, nítorí wípé kí ni wọ́n hùwà ilé ìsìn, wọ́n wá ní mistakenly ni. Now a ò ní gbọ́ bó ṣe fẹ́ dájọ́. Ẹ máa bá mi lọ́jọ́ kẹ́dẹ̀ tí wàá máa wò ó. Ṣe rí ọmọ 16 years old boy yìí tí wọ́n pa yìí, ilé ẹ̀ ni wọ́n pa sí o, ilé ẹ̀ ni wọ́n pa sí. Wọ́n dìídì wọlé lọ bá ilé yìí nítorí wípé a rí bí àpá ọta ìbọn bó ṣe wà ní ara ẹ̀ àti bí ọta ìbọn ṣe wọlé sí ní ara. Bóyá lẹ́yìn ìgbà tí wọ́n wọlé tán tí wọ́n pa ọmọdé yìí ni wọ́n tún yin ìbọn sí gbogbo agbègbè ẹ̀, sí ilẹ̀kùn ẹ̀, àbí ṣe mistake náà nìyẹn. Eléyìí ń ṣe pé bóyá wọ́n yin ìbọn sókè o, wọ́n dìídì wọlé ilé ẹ̀ ni wọ́n ti lọ pa. Is that also part of mistake? Oh my God, Nigeria una sabi lie ṣó. Nítorí pé àpá ìbọn wà káàkiri ní gbogbo ibi agbègbè ẹ̀, níbi ilẹ̀kùn, tó dẹ̀ jẹ́ pé wọ́n wá sọ wípé mistake ni. Kéde má gbàgbé o, ní tẹ́lẹ̀ ni ọ̀gá ọlọ́pàá kan jáde tó ń sọ kọ́tòkòtò lẹ́nu tó ń sọ pé àwọn ò pa anybody, pé kò sí any force kan tí yóò pa anybody, àtọlọ́pàá o àti sójà o. Now ẹ̀rí leléyìí báyìí, ẹ̀rí máa jẹ́ nìṣó kan leléyìí o, wípé wọ́n ti pa lára àwọn protester. But now evidence kan ní eléyìí wípé wọ́n ti pa lára àwọn protesters. Ṣé ẹ rí pé ara tá a bá fẹ́ wo kinní dáadáa, ṣé ẹ mọ̀ pé system yìí ló máa ń sábà ń lò lọ fi pa àwọn èèyàn. Ẹ má gbàgbé pé ara nǹkan tí wọ́n lò léléyìí o láti fi lọ kógun bá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho nílé, ìyẹn ní lọ́jọ́sí bẹ́ẹ̀ ni o. Now Nigeria military wọ́n ṣe kí ni, àwọn ò dáàbò bo ará ìlú mọ́ o, àwọn máa ń pa ará ìlú ni. Àwọn èèyàn jáde láti fi ìhànfẹ̀hónú hàn
bí ohun kan ṣe ń lọ nílùú tí ò lọ déédéé, tí ebi ń pa wọ́n, tí ìyà dẹ̀ ń jẹ wọ́n nítorí pé ìlú ò lọ déédéé. Náà ẹjọ́ sí ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ ni wípé kí wọ́n jáde láti ṣe ìfẹ̀hónú wọn hàn pé tí ó ń ṣẹlẹ̀ rèé. Ẹ wá wò Nigeria military wọ́n ṣẹ̀ṣẹ̀ confam pé mistakenly ni ẹ gbọ́ wọ́n ní mistakenly, ṣé mistakenly àbí miraculously kò ṣe jí ọmọ padà. Bet ká má parọ́ ná, irú mistake wo ni ẹ wọlé lọ bá èèyàn lé ẹ̀dẹ̀ yìí ìbọn sí lára ẹ̀ wá ní ọmọ 16 years ni o mistakenly. Ẹ jọ ṣé bẹ́ẹ̀ ni mistake àwọn ẹbí ẹ̀ náà ṣe máa gba mistakenly pé ìbọn ṣèṣì bá ní kò ṣe pé ń lọ o wọ́n wọlé lọ bá ní. Ẹ wo ẹ̀yin ènìyàn mi ẹ máa bá wa ká lọ o torí tó bá sọ wípé níbo mo ti rí mi ò rí ìjọba tí ó parọ́ tó ìjọba Nàìjíríà. No, to be sincere tó bá pẹ́ wọ́n ń ṣe àwọ́ọ̀dù ni ó jẹ́ kí n ṣe àwọ́ọ̀dù kan fún wọn pé best in line wọ́n pa jágbajàgbá nù rọ̀ àti àwọn ẹlẹ́ṣọ́ ààbò wọn o gbogbo wọn tó bá múlẹ̀ báyìí ẹ̀rù Ọlọ́run á bà ẹ́. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ṣé mọ̀ pé bọ́n tún ṣe ń ṣe gbogbo ìwà yìí tó ó tún ní nǹkan míì tó tún ṣe yàtọ̀ sọ́mọ 16 years tó tún parí. Bẹ́ẹ̀ ni wọ́n tún ṣe kó àwọn protesters o wọ́n kó àwọn protesters bíi 26 which is 26 wọ́n kó wọn lọ sí ilé ẹjọ́ wọ́n dẹ̀ ní wọ́n wà prosecute torí wọ́n prosecute wọn. Ẹjọ́ ṣé ara mistakenly náà nìyẹn náà Nigeria my country or Nigeria we hate èdè ti dé báyìí military ti yìnbọn pọ̀ mọ́. Náà wọ́n tún wá kó àwọn 26 protesters tó kó wọn lọ sí ilé ẹjọ́ tí wọ́n dájọ́ fún wọn wọ́n dẹ̀ prosecute wọn. Ẹjọ́ kí ni àwọn yẹn ṣe? But ẹ wá wò ó àwọn tó jẹ́ adarí inú ìlú tí wọ́n ń kó owó jẹ kò sí ilé ẹjọ́ kankan tó mú wọn kò sí ilé ẹjọ́ kódà Yàyà Bello gan ó rìn kiri ni o kò sọ́lọ́pàá tó mú. Àwọn tí wọ́n ń jẹ tó jẹ́ ògbóǹtarìgì looters wọ́n lọ scot free ni a ò rí nǹkan kan tí wọ́n sọ o a ò rí nǹkan kan tí wọ́n ṣe sí. But now ó wá dorí eléyìí ẹ wá ṣe kí ni ẹ wá ń kó 26 protesters kí ló dé? Bẹ́ẹ̀ lọ máa kó wọn kiri ní station by station o ṣùgbọ́n 26 eléyìí láṣìírí. Ẹ wo ẹ̀yin ènìyàn mi Yorùbá nation la fẹ́ ìjà òmìnira wa la fẹ́. Ẹ wo Yorùbá nation ló lè ṣe nítorí wípé gbogbo eléyìí ti sú wa a ò ṣe mọ́ àní kóníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀fọ̀n talk sígbẹ́ gidi kóníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ níbikíbi tẹ́ ẹ bá wà èèyàn mi ẹ bá wa share ẹ like ẹ comment ẹ bá wa tẹ̀ sójú ẹ jẹ́ káwọn ènìyàn mọ̀ wípé Yorùbá nation ló lè ṣe no retreat no surrender. Who's coming back? Ó dàbọ̀.